nítorí ọ̀rọ̀ tí kò tó nǹkan Livanus ṣa ìyàwó rẹ̀ pa. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti fi pápẹ́ òfin gbé arákùnrin ẹni ọdún mẹ́rìndínláàádọ́ta Livanus Okoh. Wọ́n sì ti fi ojú rẹ̀ bá ilé-ẹjọ́ májísírèètì lórí ẹ̀sùn ṣíṣekúpa ìyàwó ilé rẹ̀ Onyinyechi Okoh. Inú ilé wọn tó wà lágbègbè Àkòrí níjọba ìbílẹ̀ Nkanu ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Nínú ìwé ẹ̀sùn tí wọ́n fi kan Livanus, wọ́n ní ṣe ló fi àáké ṣá ìyàwó rẹ̀ ní àgbọ̀n tí yẹn sì jáde láyé lọ́jọ́ kẹjọ oṣù kẹwàá ọdún yìí. Agbẹjọ́rò ìjọba amòfin C.O. Ugwu àti A.C. Amalu sọ pé ìwà ọ̀daràn tí Livanus hù náà burú púpọ̀. Wọ́n sọ pé ó ní ìjìyà ńlá lábẹ́ abala 207 òfin ìwà ọ̀daràn tí ìpínlẹ̀ Enugu ń lò. Adájọ́ májísírèètì náà Uche Jideofor ti wá sọ pé ilé-ẹjọ́ májísírèètì kò ní agbára láti jẹ́ kí wọ́n gba béèlì arákùnrin yìí. Ó ní kí wọ́n lọ tì mọ́ ẹ̀wọ̀n títí àwọn yóò fi gba àṣẹ. Ó wá sún ìgbẹ́jọ́ síwájú títí di ọjọ́ 17 oṣù kejìlá ọdún yìí.